Mákindé ní ìjọba kò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò. Ó ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ tí yóò máa mójútó ìwà ọ̀daràn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ tí yóò máa mójútó ìwà ipá ìyẹn Violent Crime Response Unit VCRU tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe àgbédìde rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá. Mákindé gbóríyìn fún ìgbésẹ̀ náà. Bó ṣe ní ṣíṣe àgbédìde ikọ̀ bẹ́ẹ̀ lásìkò yìí ó mà jẹ́ ohun tó tọ̀nà pàápàá bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àtàwọn ìwà ipá míì bó ṣe ń pọ̀ sí lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ náà èyí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ṣíṣe àgbédìde ikọ̀ náà ó ṣe àfihàn èròǹgbà ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ láti mú ìgbòòrò bá ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mákindé ní ìjíròrò tí òun ní pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fi hàn pé ikọ̀ náà ní àkọ́kọ́ ọrú rẹ̀ ní gúúsù ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé níjọba ìbílẹ̀ Oríire níbi tí wọ́n ti jí ọ̀pọ̀ àwọn ọmọdé gbé lọ ó mà jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́. Ó wáá fi kọ́rẹ̀ rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó mà wáyé náà ó ti mú kí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wà nínú fu àyàfu báyìí àtàwọn ẹbí àwọn ọmọ táwọn ajínigbé náà tí wọ́n mà ṣe ìkọlù sí. Gómìnà Mákindé tẹ̀síwájú pé ìjọba ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lójúnà àti fìdí ohun tó ṣẹlẹ̀ lórí ìkọlù náà múlẹ̀. Bákan náà ló bá àwọn òbí àwọn ọmọ tí wọ́n mọ̀ pàdánù ẹ̀mí wọn kẹ́dùn tó sì gbàdúrà kí Ọlọ́run ọba rèé kó tì àwọn ọmọ náà sí afẹ́fẹ́ rere. Ó ní ètò ààbò ó mà jẹ́ ohun tí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fi ṣeré rárá. Bó ṣe ní ìṣẹ̀lẹ̀ tó wáyé náà ó ti ṣe àfihàn ìnílò láti máa wà ní ojúlá alákànfin sọ́rí ní gbogbo ìgbà. Gómìnà wá júwe ikọ̀ VCRU bí àwọn tó pójú owó tí wọ́n sì lè tètè jígìrì sí ojúṣe wọn láti kojú ìwà ọ̀daràn tí wọn kò sì ní fi igbá kan bọ̀kan nínú tí wọn yóò sì máa bọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn. Bẹ́ẹ̀ náà ló tún jẹ́wọ́ àtìlẹ́yìn tí ń ṣe fáwọn ẹ̀ṣọ́ ààbò tó sì ní àwọn kò ní dáwọ́ àwọn àtìlẹ́yìn bí ìpèsè nǹkan irinṣẹ́ àtàwọn ohun èlò míì tí wọ́n nílò láti ṣe ojúṣe wọn. Mákindé wá kan sára sí ẹ̀ka náà tó sì ní òun gbàgbọ́ pé wọ́n ti gbáradì láti bẹ̀rẹ̀ ojúṣe wọn kí Ọlọ́run Elédùmarè kó bá wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí wọ́n wò wá o. A kú ọjọ́ òní tí ń sọjọ́ ajé ò fi lé mi àti ń ṣe bùgbé. Àmín.